ẹ̀yin ènìyàn wa ẹ káàbọ̀ sórí ètò wa o. Gbogbo wa pátá ni a kí o. A kí wa tẹ̀ṣọ́-tẹ̀ṣọ́, a kí wa tológun-tológun o. Wípé ẹ káàbọ̀ sórí ètò wa o. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Èmi ọmọ yín ló wà níbí o. Èmi náà ni o. Àṣàkẹ́ ló wà níbí o. Àṣàkẹ́ ni o. A kú dédé àsìkò yìí o. Ọba Olubadan wọ́n ti yin ààrẹ Bọ́lá Ahmed Tinubu o. Wọ́n ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu o. Wọ́n gbé oríyìn fún wọn gidi. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní wọ́n ti ṣe àṣeyọrí nípa fífi òpin sí jíjí ènìyàn gbé, ìwà ìgbésùmọ̀mí nínú Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Olubadan ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà, wọ́n gbóríyìn gidi fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní you are made a turning point on kidnapping in Nigeria. Olubadan loves Tinubu. Wọ́n gbóríyìn gidi fún wọn wípé iṣẹ́ takuntakun ni wọ́n ti ṣe látàrí bí wọ́n ti ṣe gbógun ti àwọn agbésùmọ̀mí wípé àníṣe a máa bá yín dọ́gba, àjọ mú nǹkan ńlẹ̀ ni. Èyí ni ohun tí Olubadan tí wọ́n sọ torí wọ́n gbéra lọ sí Àbújá lánàá. Olubadan àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ọba Ìgbẹ́tì àti àwọn ọba ńláńlá kọ̀ọ̀kan náà ní Ọ̀yọ́, wọ́n gbéra lọ sí Aso Rock lánàá láti lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ìpàdé papọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá. Àwọn nǹkan tá a ní kí wọ́n máa ṣe náà nìyẹn, kí wọ́n máa bá wa bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ. Gbogbo ẹ̀yin lọ́ba ẹ máa bá wa bá wọn sọ wípé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kó jẹ wọ́n lógún. Tiwantiwa tilẹ̀ Yorùbá ẹni títí wá o. Ọmọ Yorùbá ò gbọdọ̀ wà lórí àléfà kó wà lórí ìtẹ́ gẹ́gẹ́ bí adarí. Kí ìyà tí máa jẹ Yorùbá, kí ìyà tí máa jẹ wá. Ṣe rí pé kì í ṣe nǹkan tó bójú mu kí ètò ààbò tí mẹ́hẹ tí ọmọ Yorùbá dẹ̀ wà ń bẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aṣíwájú, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba, ẹ bá wa wá nǹkan ṣe sí i, ẹ bá wa mójútó. Bí Aláàfin bí àwọn náà ṣe gbéra lọ sí Canada láti lọ ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn adarí ibẹ̀ ní Canada, torí pé Canada ni wọ́n ti wá, ibẹ̀ ni wọ́n dẹ̀ ti ṣiṣẹ́. Wọ́n gbéra lọ sí Manitoba, àwọn náà lọ láti lọ ṣe ìwọ̀nba tí agbára wọn bá ká wípé ìlú tí mo jẹ ọba lé lórí ẹ máa bọ̀ wá síbẹ̀ o, ẹ wá fi ọwọ́ kún wa o, a nílò yín o, a nílò ìrànlọ́wọ́ yín o nípa ètò iná mọ̀nàmọ́ná o, ìdàgbàsókè inú ìlú o. Irú àwọn nǹkan báyìí la fẹ́ máa gbọ́. A fẹ́ máa gbọ́ èébú, ìjà, ọ̀tẹ̀ láàrin ọba, a fẹ́ gbọ́ rárá. A fẹ́ máa gbọ́ wípé ìṣọ̀kan, ìfẹ́, ìlọsíwájú, ìdàgbàsókè láàrin ìlú, òun la fẹ́ máa gbọ́ ní àárín ẹ̀yin lọ́balọ́ba. Olubadan àná ni wọ́n lọ sí Àbújá ní Aso Rock láti lọ ṣèpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ọba mìíràn náà ní Ọ̀yọ́, ní Ìbàdàn, Ìgbẹ́tì, Igbó-ọrà, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, bí wọ́n ṣe jọ kọ́wọ́rìn lọ sí Àbújá lánàá nìyẹn. Ṣùgbọ́n èyí tó jẹ́ ọjọ́ 21 oṣù kejì 2026 ni ìròyìn yẹn ń jáde, ṣùgbọ́n a ti rí àwòrán rẹ̀ láti àná tí wọ́n ti jù sí orí ayélujára. Ìdí tá a fi ń sọ fún wa yẹn wípé gbogbo bí ilẹ̀ Yorùbá bó ṣe máa ní ìdàgbàsókè òun ní kẹjẹ ká máa lépa. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Àwọn àwòrán wọn náà ní aníkàkọ̀ fi hàn wá lérèfé ni o. Àwọn àwòrán wọn ní tí wọ́n gbé síta láti ọ́fíìsì ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Olubadan, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti àwọn ọba tó kù náà tí wọ́n jọ lọ láti lè lọ bá wọn wípé ilẹ̀ Yorùbá a nílò kí a jọ fọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wá nǹkan ṣe sí ilẹ̀ Yorùbá bí ilẹ̀ Yorùbá ṣe máa da. Àwòrán yẹn lẹ̀ ń wò yẹn, a máa gbé kúrò torí pé ó ní kankan tá a fẹ́ fi hàn wá níbí kí àwòrán yẹn kó má bàa lè di ojú ìwòran wa. Torí a máa ń sọ fún wa wípé ìlú tí iná bá wà, tí ìlú bá da, gbogbo nǹkan máa lọ létòlétò, ètò ààbò máa wà, ọkàn oníkálukú á balẹ̀. Ṣé pé ó ti pẹ́ tí mo ti máa ń fi irú àwọn nǹkan wọ̀nyí hàn wá ní àárín ìlú, ọ̀nà bí wọ́n ṣe ń ṣe ọ̀nà tí ọ̀nà ń da. Tẹ́ ẹ bá wo agbègbè yìí, mo ti wá ibẹ̀ rí. Tẹ́ ẹ bá dá gádì yìí mọ̀, inú gádì yìí mo ti wá ṣe àfihàn ibẹ̀ láti ṣe fọ́nrán. Màá sọ̀rọ̀ débẹ̀ nísìnyí, ṣùgbọ́n kí n tó sọ̀rọ̀ débẹ̀, ọwọ́ ba àwọn ọkùnrin 6 ní agbègbè orile ní ìpínlẹ Èkó
tí wọ́n ń ṣe illegal bunkering, tí wọ́n ń jí epo ta, illegal bunkering, wọ́n ń wó epo jáde ní ọ̀nà àìtọ́. Ọwọ́ bà wọ́n, àwọn 6 ní agbègbè orile. Ẹ̀yin tẹ́ bá mọ agbègbè orile ní ìpínlẹ̀ Èkó, irú àwọn nǹkan báyìí kò dáa, ó ń ba ètò ọrọ̀ ajé inú ìlú jẹ́. Ẹ̀yin kan ẹ máa jí epo tà, tó dẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan wọ̀nyẹn ó ń fa àkóbá sí àwọn olùgbé agbègbè yẹn, torí bí ẹ ṣe ń pọn epo yẹn tẹ́ ẹ ń ṣe yẹn, tẹ́ ẹ ń ṣe, tẹ́ ẹ ń ṣe oríṣiríṣi ní agbègbè yẹn, àwọn tó wà ní agbègbè wa máa fa òórùn ẹ̀ símú, ó ń fa oríṣiríṣi àìsàn. Ṣùgbọ́n àwọn iléeṣẹ́ ológun àti àwọn àjọ NDLA wọ́n mú wọn ní àná ní orile ni wọ́n ti mú wọn. Àwòrán wọn náà wà níbí tí a fi hàn wá. Gbogbo irú àwọn nǹkan báwọn yìí ó ń ba inú ìlú jẹ́, tó dẹ̀ jẹ́ wípé kò kí ń jẹ́ kí ètò ọrọ̀ ajé inú ìlú kó dàgbà, kó lọ síwájú, torí pé àwọn nǹkan tó yẹ kí wọ́n tà kí wọ́n fi tún ìlú ṣe, ẹ̀yin kan ẹ jókòó tì, ẹ mọye epo, àgbá epo tí wọ́n ń gbé jáde ńbẹ̀ yẹn illegal, lọ́nà àìtọ́, tí wọ́n dẹ̀ ń tà, ó dẹ̀ yẹ pé àwọn nìkan ni wọ́n ń dá owó ẹ̀ ná. Gbogbo irú àwọn nǹkan báwọn yìí kò bójú mu, ṣùgbọ́n àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ́n ti mú wọn. Àwọn 6 yẹn ni wọ́n ti mú wọn. Iléeṣẹ́ ẹlẹ́ṣọ́ ààbò ti mú wọn ní àná, ṣe ti rí wọn. Èkó, ẹ rí àwọn táǹkì àgbá epo tí wọ́n ń lò tí wọ́n fi ń gbépo jáde ní Èkó ni o, ṣe ti rí bẹ́yẹn. Ara àwọn tí wọ́n ń pawọ́pọ̀ tí wọ́n ń ba inú ìlú jẹ́ nítorí ìmọ̀tara ẹni nìkan. Ẹ̀yin ènìyàn wa, ó wá ṣẹlẹ̀ báyìí o. Ẹ̀yin tẹ́ bá dá gádì yìí mọ̀, mo fẹ́ kẹ́ bá mi ṣe àkíyèsí ẹ̀. Ẹ lè rí ẹyẹ nìkan bẹ̀ tí àwọn ọmọ ti máa ń ṣeré inú bí àwọn ọmọ ń gbá bọ́ọ̀lù ń bẹ̀. Wàhálà ṣẹlẹ̀ báyìí o. Ṣẹ́rí, ẹ rí ẹni kankan bẹ̀, gbogbo wọn ti rọ́ lọ sí Sípéìnì o. Gbogbo wọn ti rọ́ lọ Sípéìnì o. Over 80,000 youths, over 80,000 youths àtọmọ àti àwọn ọmọ kéékèèké. Ẹlòmíì ò rí ọmọ ẹ̀ báyìí. Gbogbo wọn ti wẹ òkun, wọ́n wẹ òkun já lọ sí Sípéìnì. Elédùmarè, àwa tí a wá jẹ́ àlejò tá wà ń bí ń kọ́ o, torí pé ibi tí wọ́n ń gbà wọlé yẹn wọ́n gba dúdú láàyè kó débẹ̀. Àǹfààní àwọn tí wọ́n jẹ́ Moroccan, ọmọ onílùú nìkan ló ní àǹfààní láti gba ibẹ̀ kọjá, torí ibi tí wọ́n ṣí kalẹ̀ yẹn dúdú ò tẹ̀lé ráyè débẹ̀. Bí àwọn dẹ̀ mọ̀ọ́mọ̀ sí àwọn ará ìlú wọn kalẹ̀ kan rọ́wọ́ Sípéènì ni o, ìyẹn ni kò wá yé mi o, torí Sípéènì tẹ́ ẹ rọ́ lọ yẹn ṣé ó jẹ́ paradise ni àbí ẹ ní ṣiṣẹ́ níbẹ̀? Gbogbo wọn pátá mo ti ṣe àfihàn oríṣiríṣi àwọn àwòrán, fídíò ẹ wà ń bí, ẹ lọ sí inú Telegram wa kẹ́ ẹ rí oríṣiríṣi àwọn fídíò bí wọ́n ṣe ń rọ́ wọlé. Ó ní arákùnrin kan, ó tẹ̀ gbé ìyá ẹ̀ pọ̀n ni, òun rèé, ó gbé ìyá ẹ̀ pọ̀n wẹ omi já ni. Nothing Musa no go see for road, ó ní ọ̀rọ̀ Morocco báyìí o. Mo wá wò pé tó bá wá jẹ́ Morocco, àwọn ní Nàìjíríà ń kọ́ o, tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń pa àwọn èèyàn ní 10 9, tó bá jẹ́ àwọn wà ní Nàìjíríà tí agbésùmọ̀mí jókòó síbẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn ń pa àwọn ènìyàn, tí wọ́n ń jí àwọn èèyàn gbé, tí wọ́n ń gba ránsọ́ọ̀mù, kò ní sí ẹyẹ nìkan mọ́ ní Morocco. Ẹyẹ nìkan kò ní sí mọ́ ní Morocco. Jẹ́rí eléyìí, ìyá ẹ̀ ó gbé pọ̀n ni tó fi wẹ òkun já, ó gbé ìyá ẹ̀ pọ̀n sẹ́yìn tó fi wọ Sípéènì ni. Ọ̀rọ̀ wọn náà ò tí ì yé mi o, pẹ̀lú gbogbo àwọn infrastructure, gbogbo bí ọba wọn bó ṣe tún ìlú ṣe yìí, wọn ò dúró o. Ẹ wo àwọn eléyìí, wọ́n pọ́n àti wáyà àti omi, gbogbo ẹ̀ ni wọ́n pọ́n wọlé. Àwọn lẹ̀ ń wò, máa fi àwòrán ẹ̀ hàn wá lẹ́yẹ kọ̀ọ̀kan, torí fídíò ẹ̀ wà nínú Telegram bí wọ́n ṣe ń wọlé. Fídíò ẹ̀ 80,000 àwọn ọ̀dọ́, ẹ ti rí àwọn eléyìí, wọ́n pọ́n wáyà wọlé. Kẹ́fí máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o, Morocco láwa o. Gbogbo àwọn ọ̀dọ́, gbogbo bíi mi ṣẹ̀ṣẹ̀ máa wá ṣe fídíò ń bí ẹ̀ ń tẹ́ bá ń tẹ̀lé mi. Gbogbo bíi ẹ ti rí wọn, wọ́n máa gbá bọ́ọ̀lù, ọlùdédè ni wọ́n wà, àárí wọn o. A máa rí àwọn ọ̀dọ́ mọ́ láàrin ìlú, wọ́n máa ti rọ́ lọ sí Switzerland, Melilla,
wọ́n ti gbabẹ̀ sá lọ sí Sípéìnì o. Ẹ wo gbogbo bíi ó mọ́ ẹyẹ ni mo sọ o, kò sí ẹyẹ nìkan níbí. Tó bá yẹ pé agbègbè tí mi kì í wá ni màá ní ní gádìn mi ò lè ṣe kí n má wá bẹ́ẹ̀ ó kéré tán bóyá ẹ̀ẹ̀mejì àbẹ́ mẹ́ta láàrin oṣù, ó kéré nìyẹn, ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta láàrin oṣù màá débí. Ìjọ́ tí wọ́n yìí wà ní skul gan tí wọ́n ti lọ́ludé wàá bá, torí pé skul wọn táìmù náà fi ń lọ skul, kì í ṣe gbogbo ọmọ ló máa ń lọ skul lẹ́ẹ̀kan. Ọmọ mi á lọ láago 10, ẹlòmíì ó dé dáago 12, ọmọ mi aago 8, so timetable náà fi ń lọ sí skul. Kò sígbà tẹ́ débí tẹ́ ní bá àwọn ọmọ tó ń gbá bọ́ọ̀lù. Mo mà débí lẹ́ni mi mà rí ẹni kankan o. Mo bá bèè lọ́wọ́ guardian tó wà ń bẹ̀ yẹn, ó ní Espanian, ó ní wọ́n ti lọ sí Espanian. Mo ní Espanian àlá ti wà, Ọlọ́run kó máa ṣàánú fún yàn báyìí o. Kí ni ká pe léyìí? Ẹjọ́ tó bá jẹ́ àwọn wá ní yúùtù Nàìjíríà nǹkan òṣèlú pé mo máa ń sọ fún ọ tí bá wá ṣe fídíò wípé tó bá jẹ́ pé àwọn ọmọ Morocco yìí àwọn ni nǹkan ṣe bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà ni ìjọba Nàìjíríà gan á ti fíìlì ẹ̀, torí wọ́n ya wèrè gidi, wọ́n ò ní gbà, wọ́n á ti ya sí ìlú, wọ́n á ti ya bo. Ẹ wo ó ní fọ́nrán kan, àwọn ọlọ́pàá Sípéènì oko ni wọ́n jọ ń sọ lura wọn. Àárọ̀ yìí ni fídíò yẹn jáde, wọ́n ti ń gáìdì ibi tí wọ́n ń gbà wọlé. Oko báyìí ni wọ́n mú tí wọ́n ń sọ lura wọn, oko wọ́n ń sọ lura wọn. Fídíò yẹn wà nínú Telegram wa, mo ló tẹ̀ tí wá ṣẹlẹ̀ báyìí. Ẹjọ́ ṣé téèyàn bá lọ sí Espanian, orílẹ̀-èdè wo lèèyàn fẹ́ lọ lágbàáyé tó ò ní ṣe iṣẹ́? Kò síbi téèyàn fẹ́ dé tó ò ní ṣe iṣẹ́. Àtọmọ kékeré, àtàgbàlagbà, àti ìyá arúgbó, ìyá àní arákùnrin kan ó gbé ìyá ẹ̀pọ̀n níṣẹ́, wọ́n wẹ omi, kì í ṣe inú agbami mẹtẹ́ríàsì tó tóbi o, because Twitter yẹn kì í ṣe agbami omi ńlá ló wà ńbẹ̀, nǹkan tán lè wẹ̀ ni ó ṣe ń wẹ̀, òun ló fi rọrùn fún wọn. Ṣùgbọ́n wọ́n mọ̀ọ́mọ̀ ibi tí dúdú máa ń dúró sí, Nádọ̀, Tanja àti Agadi, ibẹ̀ yẹn agbami omi ńlá mẹtẹ́ríàsì ńlá ni, ibẹ̀ yẹn ni dúdú máa ń gbà láti lọ wọ kéènù wọ Sípéènì, kì í ṣe ibẹ̀ ni wọ́n ṣí kalẹ̀. Melilla yẹn Morocco ló ní ibẹ̀, but Spain ti gba ibẹ̀ mọ́ wọn lọ́wọ́ tipẹ́tipẹ́, so Moroccan náà wà ńbẹ̀ tó ń gbé bẹ̀, but dúdú ò ní access láti lọ pé òun fẹ́ lọ gbé ibẹ̀ yẹn, so ibẹ̀ yẹn ni wọ́n ṣí kalẹ̀ tí wọ́n kọ̀ wá ń rọ àwọn èèyàn wá, ara wọn wá ń wọ mọ́tò lọ láti bí, tó bá dẹ̀ wọ mọ́tò lọ láti bí, dúdú ò lè wọ mọ́tò pẹ̀lú wọn, wọn ò ní gbà. Moroccan wọ́n kàn ń rọ́ lọ, wọ́n kàn ń rọ́ lọ ni, wọ́n mà ti kúnnú Spain báyìí o, torútorú ni wọ́n wọlé mọ́jú èní. Mo ní ó tẹ̀ tí wá ṣẹlẹ̀ báyìí, ààrẹ nìkan ládùúgbò mọ́ o, àdúgbò ti fúyẹ́ o, àárọ̀dọ̀ àrọ́mọdé o, gbogbo bíi àwọn ọmọ kéékèèké wọ́n máa sá kiri, wọ́n máa gbá bọ́ọ̀lù, wọ́n máa ṣe oríṣiríṣi. Ẹ wo jangilova, oríṣiríṣi nǹkan ìṣeré ọmọ nìyẹn, kò sí ẹyẹ kan, ẹyẹ ọmọdé kan báyìí mi rí o, ó ṣẹlẹ̀ o. Àwọn táwa jẹ́ àlejò nǹkan báyìí o, wọ́n ti fìlú ńlẹ̀ fún wa, àbí wọ́n fìlú ńlẹ̀ fún wa o, ẹ ṣàánú ajé o, Àṣàkẹ́ wà ń bí o. Ẹ wo kò fọ́ ni, mo túbọ̀ la inú kalẹ̀ ní wípé so àwọn people wọ̀nyí tó bá jẹ́ pé àwọn ni wọ́n lọ jẹ́ Nigerians pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tá à ń dojú kọ nínú ìlú wa yẹn, nǹkan ò ní rọ bó ṣe lọ yẹn o, wọn ò ní gbà o, àwọn eléyìí wọn ò ní gbà o, wọ́n sán lórí gidi o. Mo ti máa ń sọ fún wa tipẹ́tipẹ́ wípé gbogbo kan tá a faradà, tá a faramọ́ yẹn, gbòòrò tó bá yẹ pé orílẹ̀-èdè bòmí wọn ò ní faradà, wọn ò ní faramọ́ bẹ́ẹ̀, wọn ò ní faramọ́ bẹ́ẹ̀. Ibi ìlú lẹ̀ ń wò yìí, gbogbo gáàdì tẹ́ ẹ̀ ń rí yìí báyìí kì í ṣe pé bóyá ọ̀fẹ́ ni, kì í dẹ̀ ṣe pé àdúgbò olówó normal apartment ló wà ní gbogbo ibi wọ̀nyí. Ká má sọ pé bóyá ìjọba wọn wọ́n gbìyànjú ní ìwọ̀nba agbára wọn, wọ́n gbìyànjú ní ìwọ̀nba agbára wọn, because wọn ò ní nǹkan àlùmọ́ọ́nì bíi ti tiwa, wọn ò ní nǹkan àlùmọ́ọ́nì bíi ti Nàìjíríà. Tó bá máa di August báyìí ní Nàìjíríà, wọ́n ṣẹ̀ṣẹ̀ agreement yẹn ní last month ni tí wọ́n fún wọn ní gáàsì, Nàìjíríà ló fún wọn ní gáàsì. State tí mo wà ni wọ́n ń gbé iléeṣẹ́ gáàsì yẹn ń bọ̀ báyìí, tí wọ́n fẹ́ wá kọ́ iléeṣẹ́ gáàsì síbí láti Nàìjíríà. Orílẹ̀-èdè 13 nínú West Africa ni, Mauritania, Senegal, Guinea Bissau, Gambia, gbogbo àwọn orílẹ̀-èdè wọ̀nyẹn bíi 13 ni wọ́n jọ tọwọ́ bọ̀ tó ń ṣe agreement pẹ̀lú ECOWAS tí wọ́n fẹ́ wá dá iléeṣẹ́ gáàsì sílẹ̀ ní Morocco níbí láti Nàìjíríà. Ìjọba Nàìjíríà ló fún wọn ní gáàsì. So àwọn tó ti wá jẹ́ ọ̀dọ́ wọn,
tó bá ọlọ́mà ní kó ṣàánú fún yàn. Sípéìnì mẹ́nìkà sọ nípa infrastructure, tẹ́ bá wọ Morocco tẹ́ wọ Spain, infrastructure wọn náà mi rò bóyá ó ní different kan tó wà ńbẹ̀ nípa infrastructure. Wọ́n ya lọ o, gbogbo àwọn tó wà lọ́lùdé school ẹ̀ ń wò, school kan ní school wọn wọ́n ṣe máa ń fẹ́ǹsì ẹ̀ nìyẹn, ẹ ti rí school nìyẹn, public school ni o, public school wọn ọ̀fẹ́ ni o, wọn sanwó o. Nǹkan tó wá ṣẹlẹ̀ tí wọ́n wá tọ́rọ̀ lọ tìkẹ́tìkẹ́ yẹn ó ní kò yé mi o. Àwa tá a tẹ̀ jẹ́ fọ́rínà ṣe báwa ló yẹ kó máa rọ́ lọ, bọ́ ibi tí wọ́n lọ gbà yẹn a lè gbàbẹ̀ o. Ìsìn mo mi ń wẹ̀, ẹ jẹ́ wá kọ́ mi bọ́ ṣe ń wẹ̀ mi o. Mo mi ń wẹ̀ ẹ jẹ́ wá kọ́ bọ́ ṣe ń wẹ̀ mi o, bí ẹ̀mí náà lọ wẹ̀ omi o. Wọ́n ti dá sí rọ́ọ̀fù o, wọ́n ti dá sí rògbòdìyàn ti ṣẹlẹ̀ níbẹ̀. Òkúta báyìí ni wọ́n ń sọ lura wọn, wọ́n ń sọ òkò lura wọn ní báyìí pẹ̀lú àwọn ọ̀dọ́. Torútorú báyìí ni wọ́n ń ya ń wọlé. Àwọ̀ Spain gan wà ká wọn mọ́ báyìí over 80,000 àwọn tó ń gun bábù wáyà ń gun bábù wáyà òun rèé. Àwọn tó ẹ̀rí bọ́ ṣe ń pọ́n òkè máa fi hàn wá nísìnyí, bẹ́ẹ̀ ni wọ́n ń pọ́n òkè, ẹ ti rí. Àtàwọn tó ń gorí àpáta, àtàwọn tó gba inú omi, bí wọ́n ṣe ń rọ́ lọ nìyẹn. Àdúgbò fúyẹ́ o, ààrẹ nìkankan ládùúgbò o. Gbogbo bíi tó yẹ pé èrò máa ń pọ̀ sí tí àwọn ọmọ kéékèèké tí wọ́n máa ṣeré lọ, tí wọ́n máa ṣeré bọ̀. Àárín nǹkankan báyìí ó dojú ẹ̀. Ẹ̀yin ènìyàn wa, a ní ká fi bí ìgboro ṣe rí o lẹ́yìn ìgbà tí àwọn ọ̀dọ́ tí wọ́n rọ́ lọ wọ Sípéìnì o. Wọ́n ti rọ́ lọ wọ Sípéìnì tán o, pẹ̀lú bí ìlú ṣe rí yìí o. Ọ̀nà ní o, tẹ́ bá fẹ́ yàwó àdúgbò yín. Síbẹ̀síbẹ̀ náà àwọn ọ̀dọ́ ní iṣẹ́ àní Europa làwọn ń lọ, àwọn ń lọ sí Europe o. So tó bá wá dé Europe yẹn, ṣé wọ́n á máa sùn ni? Ṣé wọn ò ní ṣe iṣẹ́ níbẹ̀ ni? Kò sí orílẹ̀-èdè náà tẹ̀yàn dé lágbàáyé wàá ṣe iṣẹ́ tí ó bá tẹ̀ máa rí benefit ìjọba bọ̀, ìwọ náà wàá ṣe iṣẹ́ because benefit wọn ò lè tó ẹ̀ ń ṣe kankan. 80,000 people yẹn bó náà fẹ́ kó wọn sí báyìí, wọ́n dẹ̀ yìí ń wọlé. Bóyá bíkí tó máa ṣètò tí mò ń ṣe wọ́n á ti wọ 100 torí wọ́n ìwọlé mọ́jú léni, ó ga o. Ọlọ́run kó ṣàánú fún wa o. Ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ Morocco last year September bí wọ́n ṣe protest nìyẹn, wọ́n dáná sun anything, dáná sun ebùrú àti mọ́tò ọlọ́pàá gbẹ̀ ni wọ́n dáná sun. Àwọn ọ̀dọ́ wọ́n sán lórí gidi, wọ́n gbádùn, wọ́n ya wèrè gan, orí wọn sán gan gidi. Go ni wọ́n gbọ́, just like bí àwọn north yẹn, ẹ mọ̀ pé Arab country. Go ni wọ́n gbọ́, wọ́n gbọ́ kọ́ọ̀mù o. Ẹ wo irú demarcation tí wọ́n ṣe sí flyover Làgèrè nílé Ifẹ̀ yẹn, tí àwọn kan lọ yọ hámà tí wọ́n lọ ń fọ́. Ẹ wo eléyìí báyìí, ẹ wo eléyìí, ẹ rí i pé eléyìí ga sókè ju ti Làgèrè yẹn. Eléyìí wọn ò dẹ̀ fi space ńlẹ̀ fún, ẹ ti rí bọ́ ṣe ṣe lọ nìyẹn. Demarcation tó máa wà láàrin 2 lane nìyẹn, bẹ́ẹ̀ ti rí bọ́ ṣe ṣe. Ti Làgèrè yẹn àwọn ẹlẹ́tanú olóṣèlú wọ́n yọ hámà tí wọ́n fọ́ dànù. Ó ga wà fún kọ́lọ̀ kó ṣàánú fún wa, kọ́lọ̀ kó ràn wá lọ́wọ́ o. Ẹ̀yin ènìyàn wa, a ní ká fi wá tó wa létí ní òbí nǹkan ṣe ń lọ o. Ibi la wà, ìta la wà o, àwa ń ta o, ààrẹ yàn ládùúgbò o, wọ́n ti sá lọ o, wọ́n ti fà wá nìkan sílẹ̀ o. Ibi la wà o, Àṣàkẹ́ wà ń gbòòrò báyìí o, bí everywhere bó ṣe mú. Ibi la wà o, bá wa pín ètò yìí o. Ọba Olubadan, ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà, wọ́n gbé oríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n gbé kùndùsì fún wọn wípé wọ́n try wípé látàrí ètò ààbò tó mẹ́ẹ̀, wọ́n ní wọ́n ṣe àṣeyọrí. Ẹ gbọ́ ẹ̀yin ènìyàn wa, wọ́n ní ààrẹ Tinubu ti ṣe àṣeyọrí o lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀. Olúbàdàn ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà, wọ́n náà wá lọ kí wọn ní ọ́fíìsì wípé fún iṣẹ́ takuntakun tí ààrẹ Tinubu ti ṣe o, kí àwọn àti àwọn ọba tó kù káwọn gbéra lọ, káwọn lọ kí wọn o. Wọ́n lọ lánàá, ọba Ṣọ̀ún, ọba Ìgbẹ́tì àti àwọn ọba kọ̀ọ̀kan náà tí orúkọ wọn náà wà ń bẹ̀, tí wọ́n jọ kọ́wọ́ rìn lọ láti lọ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, kí wọ́n ṣáàjọ kó máa bá wa tẹ̀ mọ́ wọn létí. Ilẹ̀ Yorùbá 2031 ààrẹ Tinubu máa ṣe tán o. 2031 tó bá bọ́ síbẹ̀ ní 2027 ẹlẹ́ẹ̀kejì sáà ẹlẹ́ẹ̀kejì wọn, òpin ẹ̀ náà ní 2031 wọ́n á ṣetán wá kúrò ńbẹ̀ o.
tí ipò bá padà sí ọwọ́ Fúlàní kí ló máa wá ṣẹlẹ̀ o, kí àwọn ọba tí wọ́n ń lọ yẹn náà kàn máa bá wa rán wọn létí o pé wọ́n bá ṣe gbogbo ẹ̀tàn báyìí ṣe mọ̀ ẹlẹ́yàmẹ̀yà ni ẹ̀yà míì ló ti máa bọ́ síbẹ̀, kì í ṣe ẹ̀yà Yorùbá ló máa control lọ forever o, kì í ṣe permanent post o, kì í ṣe wípé permanent is for just temporarily fún ìgbà kan ni o, kì í ṣe pé fún láéláé kọ́ máa bá wa rán wọn létí o. Ọ̀nà yẹn báyìí wọ́n ti ń ṣe, ẹ ti rí àwọn tó ń ṣe ọ̀nà ń bẹ̀ yẹn, gbogbo ọ̀nà wọn ni wọ́n ń ṣe everyday, kò sí ọjọ́ tí wọn ò kì í ṣe iṣẹ́, everyday ni wọ́n ń ṣiṣẹ́, kò sí bí tẹ́ bá délé ní ẹ bá máa gba bẹ̀ kọjá lọ́la ẹ ti rí changes níbẹ̀, ṣe bẹ́ẹ̀ ti rí àwọn tí wọ́n ń la ọ̀nà nìyẹn báyìí, wọ́n fẹ́ gbé nǹkan kan gba ibẹ̀ yẹn kọjá nìyẹn, òun ni wọ́n ń ṣe bọ̀ yẹn, ojoojúmọ́ ni wọ́n ń ṣe iṣẹ́ àwọn nìyẹn, ẹ ti rí ojoojúmọ́ ni wọ́n ń ṣe iṣẹ́, wọ́n ti fa ibẹ̀ yẹn báyìí, gbogbo nǹkan ni wọ́n ń ṣe. Ẹ ṣé jàre ẹ̀yin ènìyàn wa, a ní ká fi wá tó wa létí ni pé kò sẹ́yìn mọ́ ń gbòòrò, ààrẹ yàn ní gbogbo gáàdì ni mo ti wá máa wá ń ṣeré tí mo ti ń gbatẹ́gùn, táwọn ọmọ kéékèèké á kún ibẹ̀ bám wọ́n ti lóòdù wọn overnight, wọ́n ti lóòdù wọn lọ sí Sípéìnì o, ṣùgbọ́n ìròyìn tẹ̀ jáde àwọn aṣojú ilẹ̀ Sípéìnì ọ̀nà máa dá wọn padà pé because it's unacceptable pé kán wọlé illegally, ọ̀nà máa dá wọn padà ọ̀rọ̀ náà ò tẹ̀ fọ́ ni bóyá nítorí okay bóyá bó dẹ̀ wà ní holiday ni because holiday wọn dẹ̀ máa ń pẹ́, wọ́n ti ní holiday láti June, àti June wọ́n ti lọ holiday ó di September 1st báyìí kan tó wọlé, wọ́n ì ní oṣù kan gbáko, holiday wọn máa ń pẹ́, June ni wọ́n ti lọ holiday láwọn ọmọ ilé ìwé, holiday tó tún wá lọ wà yẹn ló fún wọn láyé jẹ, holiday tó lọ wà yẹn ni ẹ wo nu gáàdì kò sẹ́yẹ ẹyẹ ẹnìkan ò sí ń bẹ̀, ìyẹn ló tẹ̀ jọ mí lójújù wípé ọlọ́run máa ṣàánú fún yàn báyìí nílùú onílùú ní àdúgbò dá báyìí everywhere dá fèé, nígbà tó bá ní ṣe ni wọ́n wá kó wọn lọ ní Sípéìnì láì kìí ṣe Canada, tó bá jẹ́ àwọn ló wá mú létí Canada nǹkan o kò ní sẹ́yìn mọ́ nínú kò ní sẹ́yìn mọ́ nínú ìlú nìyẹn tó yẹ pé mi mọ sí Morocco sí Sípéìnì sí Morocco sí Sípéìnì kàn bèrè lọ́wọ́ àwọn tó wà ní Sípéìnì pé ṣé wọ́n ń ká owó ńlẹ̀ ń bẹ̀ ni, very lazy people, wọn ò fẹ́ ṣiṣẹ́, jọ ń ṣiṣẹ́ náà tẹ́lẹ̀ ni wọn ò ṣiṣẹ́, ìbá àwọn ọdún tó wà níbi ló ń ṣiṣẹ́ wọ́n ń wá ibi tí wọ́n yà ti máa rí owó ká lórí ọ̀pẹ, ṣé wọ́n ń ká owó ní Sípéìnì nìyẹn ni kò yé mi fún àwọn ọ̀dọ́ Morocco àtàgbàlagbà àtọmọdé. Ẹlòmíì páàkì mọ́tò ọ̀rọ̀ náà sẹ́ mo ní ẹ bá rí fídíò yẹn máa fọ́nì sí yín ní Mèlílà ń bẹ̀ yẹn, wọ́n dẹ̀ páàkì mọ́tò wọ́n dẹ̀ ń wẹ omi lọ, níbo lẹ́ ń lọ wọ́n páàkì mọ́tò wọ́n dẹ̀ ń wẹ omi lọ. Ok, àwọn kan sọ pé wọ́n fẹ́ bá wọn lọ celebrate World Cup, bóyá wọ́n fẹ́ bá Spain lọ celebrate World Cup ọlọ torí mi ìmọ̀ kan tó ń ṣẹlẹ̀ ni o, wọ́n fẹ́ bá Spain tó gba World Cup jẹ́jẹ́ wọ́n fẹ́ bá wọn lọ celebrate, bóyá àwọn náà fẹ́ bá wọn lọ ṣe, torí mi tí get it right, kò sẹ́ni tó ti get nǹkan tó ń ṣẹlẹ̀ right pé ní Morocco náà láì ṣe pé ní Nàìjíríà, tó bá jẹ́ àwọn ní Nàìjíríà sẹ́ẹ̀ tá à ń jẹ ìyà gbogbo nǹkan tá à ń jẹ yẹn, kò síná kò sọ́nà kò sí security, agbésùmọ̀mí ń jí àwọn èèyàn, wọ́n ń gba owó, wọ́n ń gé orí olùkọ́, wọ́n ń bẹ́ àwọn èèyàn lórí. Tó bá lọ jẹ́ Morocco, mo ti sọ tipẹ́tipẹ́ ní last year September tí wọ́n ṣe protest kan, wọ́n ṣe protest yẹn láwọn ọ̀dọ́ ibi tó jẹ́ wípé ọlọ́pàá gan sá fún wọn ni, wọ́n lẹ òkò mọ́ ọlọ́pàá báyìí. Mo ṣe fídíò yẹn gbà pé ẹwù kan tí wọ́n ń ṣe láwọn ọ̀dọ́ o, ọlọ́pàá ò dẹ̀ tó bẹ́ẹ̀ kó retaliate, ọlọ́pàá wọn ẹ lè rí ìbọn lọ́wọ́ wọn, ọlọ́pàá wọn kì í gbébọn sọ́wọ́, ẹ lè rí ìbọn lọ́wọ́ ọlọ́pàá wọn. Tó bá jẹ́ àwọn ní Nàìjíríà kẹ́ mọ̀ pé tipẹ́tipẹ́ nǹkan á ti dàrú o, ọ̀ nígbà o. Àwọn ẹ̀ bá àwọn ń gun machine lọ, bóyá Spain àwọn náà ń gun machine lọ. Everybody ti lọ Spain tọ́ báyìí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú Àṣàkẹ́, ààrẹ yóò bá ṣeré mọ́ ládùúgbò. Everybody ti lọ sí Spain. Tó bá jẹ́ àwọn ní Nàìjíríà, wọn ò ní gbà o, wọ́n ń jíyàn gbé, wọ́n ń gba owó, wọ́n ń gé orí olùkọ́, wọ́n fipá ń bá àwọn èèyàn sùn, ará ìlú ò lè lọ sóko mọ́, wọ́n ti sọ ìlú dahoro. Kì í ṣe ní Morocco. Àwọn ọ̀dọ́ wọ̀nyẹn wọn ò ní gbọ́, fúnra wọn ni wọ́n máa dìde tí wọ́n á fèsì gbogbo nǹkan tó ń dojúkọ wọ́n yẹn, fúnra wọn ni wọ́n máa dìde tí wọ́n máa jà fúnra wọn. Wọ́n fèsì àwọn ọlọ́pàá wọn ni, kí ló dẹ̀ ṣẹlẹ̀ ní last year yẹn, ó ní pé wọ́n fight fún
hospital bill àti school. Wọ́n ní àwọn nílò standard education. Wọ́n ní àwọn nílò standard education. Ọ̀fẹ́ dẹ̀ ní public school wọn o. Ọ̀fẹ́ ni o. Wọ́n ní àwọn tí fẹ́ jẹ́ kí iléèwé àwọn kó ṣe kinní jù yẹn lọ. Hospital àwọn náà àwọn fẹ́ yẹ kó dúró jù yẹn lọ. Jẹ́ pé hospital tí kan bá ṣe yín ìbájago 5 lẹ lọ ìbájago 1 òru. Ẹ lè lo wákàtí kan ẹ máa bá doctor ńbẹ̀ wọ́n á ti attend sí yín. Hospital wọn máa lọ sí hospital kí lọ ṣe fídíò kẹwàá rí bí hospital wọn ṣe rí. Kẹ lọ wo bí hospital wọn ṣe rí. Síbẹ̀síbẹ̀ náà wọ́n jáde o. Wọ́n ní no. Àwọn tí need more better than eléyìí tí wọ́n ń ṣe yẹn lọ tí wọ́n fọ́n kásítì wọ́n loot anything lootable ní last year. Mo ṣe fídíò yẹn ìyá mi ẹ̀ka tìjọ́ o ìyá mi ọ̀kẹ́ alámàlà ó tọ́jọ́ mẹ́ta o ẹ káàbọ̀ sórí ètò bàbá mi Ayọ̀míkún. Wọ́n ní Morocco believe they are not Africa but European. Ayé yẹn á da that nǹkan tí wọ́n ní tó wà lọ́pọlọ wọn nìyẹn. Because mi ò àní tẹ bá rí standard àwọn tí wọ́n lọ ń wọlé yìí tẹ bá dẹ̀ ti rí wọn gbọ́ ẹ̀ sọ pé ẹni yìí kí ló sọ pé ó ṣe òun tó gbọ́ fẹ́ lọ wọlé sí Sípéìnì. Àtàwọn obìnrin tẹ́ pé ìgò ojú wọn gan tẹ bá rí ìgò ojú wọn gan ẹ máa pé oríṣiríṣi fídíò yẹn wà nínú Telegram kẹ wò ń bẹ̀. Ṣé máa pé ok irú ẹ̀ ní ìgbésọ̀ pé òun fẹ́ lọ ṣe ní Sípéìnì o. No ṣé ọmọdé Sípéìnì yẹn ṣé wọ́n fẹ́ lọ máa pín owó fún wọn bẹ́ẹ̀ ni because me understand. Wọ́n mọ̀ wípé àwa tá à ń jápa ìyà ń jẹ wá kò síṣẹ́ ọ̀dọ́ jáde kò síṣẹ́ kò sí ètò ààbò nìkan gan lásán. Ètò ààbò yẹn nìkan gan ó tó kí ọ̀dọ́ jápa ní Nàìjíríà kò sí ètò ààbò wọ́n ń jí àwọn èèyàn gbé ibi ìyàgò tó bá wù ẹ́ ló lè jáde láago 1 òru ó lè jáde láago 2 òru èmi nìkan ń dá jáde lọ ibi tó bá wù mí anywhere ló lè lọ anywhere tó yẹ pé kò sí wípé bí yóò ń bẹ̀rù security nìyẹn kò sí èèyàn kan níbí kí ni security ń ṣọ́ òun lẹ́ ń wò lọ́ọ̀kan yìí ó nìyẹn kíọ́ọ̀sì ẹ̀ lẹ́ ń wò yìí ó jòkó síbẹ̀ ó nìyẹn ìsàlẹ̀ ẹ̀bẹ̀ yẹn security náà wà bẹ̀ máa lọ fi hàn wá nísìnyí so ètò ààbò wà ní gádì yìí báyìí kíọ́ọ̀sì tó wà ń bẹ̀ ó lọ bí 4 ìkànnì lókè mo ti kúrò ń bẹ̀ lẹ́kọ̀ọ́ má sì rí zoom ó nìyẹn kọ́ bá sọ wípé òkè o bóyá ṣe náà kàn fi wọ́n sílẹ̀ wọn ò ṣe òní kíọ́ọ̀sì kan ní security ló wà bẹ̀ ṣẹ́tìrì ní gádì yìí ni o gádì yìí ló ń ṣọ́ o kò sẹ́ni ọ̀kan ní gádì yìí o máà náà tẹ̀ ní ó tẹ̀ sí dá bẹ́ẹ̀ security yẹn ni ó ní security yẹn lẹ̀ ń wẹ̀ ṣẹ́tìrì ó nìyẹn security yẹn nìyẹn ní gbogbo bí wọn ó nìyẹn ṣẹ́tìrì ó ní aṣọ ẹ̀ lẹ́ ń wò yẹn security yẹn nìyẹn lọ́ọ̀kan so security wà everywhere wà okay kò sí wípé bóyá ibo fẹ́ rìn síbi kan wọ́n fẹ́ jí ẹ gbé àbí wọ́n fẹ́ gé ẹ lórí so mi ò wá mọ̀ wọ́n ti sọ́nà wọn ní Europe làwọn ò kì í ṣe Africa wọ́n believe pé àwọn jẹ́ Africa bóyá òun ló jẹ́ kí wọ́n fi ń rọ́ lọ o because mi ò tẹ́ tó bá ní kí n sọ pé kí ni kókó kí ni nǹkan tó ń lọ ṣẹlẹ̀ báyìí tí wọ́n fi ń rọ́ wọ Spain mi mọ̀ o kẹ́yìn dẹ̀ gba páàkì mọ́tò kó ń sọ pé òun wẹ̀ ń wọ omi lọ Spain mọ́tò tó páàkì ta ló fẹ́ gbé ọlọ́run wà jẹ́ ó mà wá lágbára báyìí ọ̀rọ̀ wọn ò mà wá fìgbà bìkan yéèyàn mọ́ o wọ́n ní they are illegal immigrants in Spain àbí àní president wọ́n ti jáde sọ̀rọ̀ láàárọ̀ ìbáraẹni gbogbo wọn máa return back pé because the population is too much ó ti pọ̀ jù ó ti pọ̀ jù kí tẹ̀ ṣe wípé bóyá ogun lẹ́yìn dé ṣe mọ̀ ṣe pé bóyá ogun lẹ́yìn dé ọ̀tọ̀ ni pé kó ogun lẹ́yìn dé kò síbẹ̀ ṣe pọ̀ tó wọ́n máa accept yín but eléyìí there is no any kò sógun nínú ìlú yín president yín ò fi ohùn síta àbí ọba yín àná dẹ̀ ni ọba wọn máàkì 27 years on throne àná ni ọba wọn pé ọdún 17 tó ti wà lórí orí ìtẹ́ so àná yẹn wọn fẹ́ yẹ kọ́ ṣọ́lé o pé wọ́n ṣáà lè ṣí mi mọ bọ́ ṣe ṣí ibẹ̀ yẹn mọ bọ́ ṣe rí tí wọ́n ṣe ṣí ibẹ̀ yẹn tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ń rọ́ wọlé tí wọ́n rọ́ wọlé ní kẹ̀tí àtàgbàlagbà àtọmọdé kí arákùnrin kan dẹ̀ gbé ìyá ẹ̀ pọ̀ kó fi wẹ omi wọ́n tẹ́ ẹ bẹ̀rù wọ́n good in swimming already because omi yí wọn ká ni tó bá ní kí wọ́n máa ṣe competition swimming lágbàáyé náà Morocco wọ́n gbìyànjú wọ́n swim wọ́n good ní swimming
wọ́n wẹ̀ já wọbẹ̀ lọ ni. Ẹ bá tẹ̀lé kan tí wọ́n ń lò bíi táyà kẹ̀kẹ́ báyìí àbí táyà mọ́tò báyìí ni wọ́n kì sáàárín wọn méjì tí wọ́n dẹ̀ fi ń wẹ omi yẹn lọ. Mo dẹ̀ ń wo fídíò yẹn pé ṣé àwọn èèyàn náà ló dẹ̀ wà nínú omi àbí ẹyẹ ló wà ńbẹ̀ ni, èèyàn ló wà nínú àárín omi àgbàlagbà lúgbó omi láàrin wọ́n dẹ̀ wẹ̀ já. Wọ́n wẹ omi ọmọ kékeré wọn àìmọye ní bíìsì tó mi máa ń gbé lọ, wọ́n máa fọ́n báyìí pàmpàmpà wọn ní dáhùn omi yẹn tó ń rúbọ̀ lọ́ọ̀kan yẹn wọ́n á dẹ̀ wọ àárín ẹ̀ lọ. Àìmọye ní bíìsì, ẹ bá dé bíìsì wọn àwọn yẹn wọ́n very stubborn. Àwọn skies tó wà bẹ́ẹ̀ wọ́n máa ṣe pọ́npọ́npọ́ wọn ò ní dáhùn, wọ́n á wọ àárín omi yẹn, omi ńlá wọ́n á wọ ọbẹ̀ lọ́wọ́ náà wọ́n lọ swim, wọ́n swim náà wọ́n wẹ omi já 80,000. Òun nìyẹn báyìí security nìyẹn báyìí kò rẹ́yàn ṣọ́, ó kàn jòkó síbẹ̀ ó la inú kalẹ̀ síbẹ̀ yẹn ní báyìí ó la inú kalẹ̀ sínú kíọ́sì ẹ̀ bẹ́ẹ̀ kò rẹ́yìn nìkan kan ṣọ́, ó lọ bí kíọ́sì bíi 4 àbí 3 ìkan nìyẹn ìkan lélẹ́yìn ní kìkì ibí yìí ni o, ibí yìí nìkan inú gáàdì yìí nìkan security 3 ìkan nìyẹn lókè ìkan ní ẹ sọ fún mi bí tó fẹ́ jòkó sí nìyẹn ó dẹ̀ ń gbowó oṣù ẹ̀, kò sí nǹkan tó ń ṣọ́ ẹni tó ń lọ tó ń bọ̀, àwọn ọmọ tó fẹ́ wá ṣeré kó máa wúlò ara àbí nǹkan kan fẹ́ ṣe wọ́n kó kọ́ṣọ̀ wọn kó yé kó ṣe sí wọn ó parí nǹkan tó ń ṣọ́ nìyí olójókòó sínú kíọ́sì ẹ ti rí bẹ́ẹ̀ tó gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn kò sí wípé rẹ̀ yẹ ẹnìkan àgbàlagbà ló túbọ̀ kù sáàárín ìlú, àwọn ìyá àgbàlagbà ló ń kọjá yìí àárọ̀ ọ̀dọ́ o ọ̀rọ̀ náà Ọlọ́run ni kò ṣàánú fún wa báyìí o àti mọ̀ o mo rí fídíò kan lé ní báyìí òkúta ni wọ́n ń sọ òkúta ni wọ́n ń sọ lu bàbá mi sí àkà Ọládìméjì wọ́n ní bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀ ni ṣùgbọ́n ó kù nìbọn ró bẹ́ẹ̀ ni àní tó bá jẹ́ àwọn ní Nàìjíríà sẹ́ àfọ̀ fún nǹkan tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà yẹn àwọn eléyìí wọn lè ẹ̀díọ̀ ẹ̀ láyé Morocco àwa ẹ̀díọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà yẹn láti yọ ọjọ́ yìí wọn ò ní gbà o nǹkan tó bá máa dà ló máa dà o wọ́n á yàwọ̀ ẹni tí wọ́n á yàwọ̀ ibi tó bá wù wọ́n ni wọ́n máa ń kọ̀wọ́ rìn ni tẹ́nìkan bá ti ṣe nǹkan báwọn tó kù máa follow ni ẹnìkan ló máa kọ́kọ́ wọ ibẹ̀ yẹn ìkejì akọ̀ wípé wọ́n lose guard ẹnì kejì akọ̀ tẹ̀lé ni kí tó mọ̀ kan tó ṣẹlẹ̀ wọ́n ti ń lọ bí 50 wọ́n ti ń lọ bí 100 wọ́n lọ bí 1000 wọ́n ṣe pé 80,000 nìyẹn nǹkan tẹ́nìkan bá ti ṣe order máa follow mo fẹ́ gbé wa débi ibi kíní security kíní yìí ni o security kíní kan ẹ ti rí oní security kíní kan ilé security kan ní ṣàkí mo ti fi kan lọ sẹ́yìn ó jẹ́ 3 ìkan wà ń sàlẹ̀ lọ́hùn ó jẹ́ 4 eléyìí ló tóbi jù mo rí ẹnìyẹn nísìn wọ́n ti pèrún bí ó ti lọ mọ́ṣáláṣí mo rí tó ń jẹun nígbà tí mò ń kọjá ọ́fíìsì security kan ní ẹ ti rí níbí yìí ni o bíi ló ń ṣọ́ agbègbè tó ń ṣọ́ nìyẹn ó tán agbègbè tó ń ṣọ́ ni kò dẹ̀ sẹ́ni ọ̀kan ń bẹ̀ ó yẹ jòkó síbẹ̀ náà nìyẹn ó ti tán ṣe ti rí bẹ́ẹ̀ alọ́kọ́lọ́ kó ṣàánú fún wa kí ní ìmọ̀lẹ̀ kó ràn wá lọ́wọ́ ẹ fàdúrà ràn wá náà lọ́wọ́ o ibi la wà o ìta la wà o kí ní ìmọ̀lẹ̀ kó wà pẹ̀lú wa ní dààmú o a ti máa mú wá fún wa bó bá ṣe ń lọ o ẹ wo dìgbà kan náà ká ní pàdé ayọ̀ pàdé wa bí oyin Àṣàkẹ́ TV show ẹ bá wa subscribe sórí àwọn YouTube channel wa Àṣàkẹ́ TV lórí Facebook lórí TikTok ẹ ṣé gan ni Morocco ti tán nínú ìlú o wọ́n ti yà wọ Sípéìnì o ó dojú ẹ̀ bá Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ o ẹ káwa náà lè tẹ̀lé wọn ó dà káwa náà káwẹ̀ omi àmọ́ Àṣàkẹ́ ò tẹ̀ wá mọ omi ń wẹ̀ báyìí pátá Àṣàkẹ́ ò tẹ̀ wá mọ omi ń wẹ̀ ta ló fẹ́ kọ́ mi bọ́ ṣe ń wẹ̀ báyìí o ta ló fẹ́ kọ́ bọ́ ṣe ń swim báyìí ẹ jọ̀ọ́ o ẹ wá kọ́ mi o àbí ẹ fẹ́ mú jákẹ́ẹ̀tì ṣọwọ́ sí wa ni ṣẹ̀ǹgẹ́ ni mo dúró de ẹjọ́ fi ṣẹ̀ǹgẹ́ mi ṣàránṣẹ́ s'Àṣàkẹ́ o ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ Àṣàkẹ́ fi passport àbí ẹ fi físà ránṣẹ́ sí mi o káà náà fi wọlé o ẹ ṣàánú ajé o nígbà tí ọmọ onílùú gan ò dúró ẹ jọ̀ọ́ àwa àlejò kí la bá fẹ́ dúró máa mú o àwọn ọmọ onílùú gan ti lọ tọ́ o ẹ gbà mí o ẹ ṣàánú Àṣàkẹ́ o ẹ ṣàánú Àṣàkẹ́ o ẹ ṣàánú Àṣàkẹ́ o ẹ ṣàánú Àṣàkẹ́ o àní dààmú o ó dàbọ̀.